sọ fún yín. ẹ jẹ́ kì í ṣe àkọ́kọ́ o bó ṣe máa ń sùn síbẹ̀ nìyẹn o bó ṣe máa ń sùn síbẹ̀ nù o. àwa ni ta ni káwọ́ kalẹ̀ káwọ́ ojú ẹ̀. several times ni mo ti máa ń rí wọn bíbí. kì í sòní lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn. ṣé ẹ fẹ́ ra yín ni káwọ́ kalẹ̀ ń gbé gbajú fún ẹ tí máa ń tàn sí ẹ̀yìn ojú ńkọ́. o ẹ dá sùn ẹ̀yìn méjèèjì sùn síbẹ̀ wọ́n sọ pé náà ń tàn sí ọ lójú kì í sòní ṣé ẹ nílé ni ní ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù. ṣé ṣọ́ọ̀bù dáàdì yín ni. rárá o dájú mi wọ́n ti ṣe patrol lọ ibi bí wọ́n ti ṣiṣẹ́. lẹ́yìn ọmọ kéékèèké ọmọ kéékèèké ọlọ́dẹ ni. ti tọwọ́ yàrá bá. abẹ́yìn ni. tani. àbáwọn ni dájú. àwa ni kí ló ṣẹlẹ̀ báwo. níbo. ṣé bíbà jẹ́ bí ilé ìjọba àbò jẹ́ bí inú rúùmù tó yà lọ pé kí ló ṣe. kí la wá ṣe ń bá àwọn ọmọ kéèké ń sun bí ẹ sọ pé kí la wá ṣe ń bí. àwọn ọmọ pẹ̀lú èjì. ẹ paná fún. oníkàní sùúrù ẹ mọ bó ṣe jẹ́ ìdí. báwo lẹ ṣe jẹ báwo lẹ ṣe jẹ tẹ̀lé mú mọ́ni. síkírítì àdúgbò èdè mí nà. ẹ wà lè lé àwọn ọmọ kéèké ní sẹ́nu ẹ̀dẹ̀ ilé ṣe security. tó wájà nù yàrá tí àbújá ilé yìí ṣé wájú lè. lẹ́ẹ̀kọ́rù èjì àwọn ọmọ ilé ìwà ṣe security. àwọn ọmọ ilé kéré. ọmọ mi ní nà. sẹ́yìn gbọ́mọ bí ìlú ṣe lọ ní ìsìn. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù àwọn ẹni ta ni. àwọn mi ìdálé fi wọ́n sí kalẹ̀ sí ẹni àwọn láti mo ti máa ń kó wọn wá bíbáyìí àbẹ̀ àṣà tó bá di 5 oníṣẹ́ àmà kúrò ń bíbáyìí èmi security àdúgbò yìí gbogbo àdúgbò pátá mo ṣe ń rí náà yín lọ́kọ̀ ó dà pé ilẹ̀ gbé mọ́tò kọjá lẹ́kọ̀ọ́. ẹni sùúrù ẹni sùúrù oníjàmbá èèyàn lẹ́mọ̀ ẹni sùúrù ẹni sùúrù bá wò kí lẹ wá ṣe ń bíbáyìí gangan lèmi fẹ́ mọ̀. kí la wá ṣe báwo. ẹ bá tàná sí mi lójú kí ló ṣẹlẹ̀ gangan. ṣé ìdílé tẹ̀lé kọ́ àwọn ọmọ yìí sí. ṣe bọ́lọ́ dẹlẹ pé ẹni sùúrù ṣe. àlàyé má tàná sí mi lójú. ẹ wá ẹ súnmọ́ bí. mi ò lè súnmọ́ yín nǹkan tó bá fẹ́ sọ máa sọ báyìí. ẹni sùúrù náà. àríọ̀lá máa bọ̀ ń báyìí. àríọ̀lá máa bọ̀ ń báyìí. ọlọ́dẹ kí lẹ fa àwọn ọmọ yìí ṣe ń bí. ṣe bẹ́ẹ̀ mo fún. ẹ bá ń gbẹ́ná sí wọn lórí kí lẹ fa àwọn ọmọ yìí ṣe ń bí. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. kò likely pé kí ogun tán ní Nàìjíríà honestly kò likely kí ọkàn wọn balẹ̀ láìpẹ́ mo fi pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó máa ṣẹlẹ̀ láíláí ni and the reason is that ìlú tí ò bá ti tọ́jú ọmọdé tí ò tọ́jú arúgbó ó máa hard kí ìlú yẹn kó tó survive àbí kó tó láforí. tẹ bá notice ìlú yìí ó wà peaceful débi wípé tí ogun kan bá fẹ́ dìde Ọlọ́run á tètè bá wọn pa mọ́lẹ̀ nítorí nílùú yìí àti ọmọ wèrè àtọmọ asínwín àtàrúgbó kò sí mo ṣe ní ọmọ wèrè ọmọ asínwín kò síbi tó ti lè wá tó bá jẹ́ ọmọdé tó dẹ̀ jẹ́ arúgbó at least wọ́n máa cover ẹ̀ wàá sì rí ayé ìrọ̀rùn díẹ̀ wọn ò ní jẹ́ kí ìyà kankan ta ẹ báyìí kódà bó o bá níwèé ó láwọn situation kan tó máa find ara ẹ̀ tó jẹ́ pé ìjọba ìlú yìí ò ní fi ẹ́ sílẹ̀ wọ́n á sì help ẹ̀ wọ́n á find solution sọ̀rọ̀ ẹ̀. àwọn ọmọ tẹ́ ẹ̀ ń rí lẹ́gbẹ̀ẹ́ mi ìbẹ́ta ni wọ́n torí show yẹn gùn gan so mo mọ̀ọ́mọ̀ kọ́ tẹ̀ ìbẹ́ta ni wọ́n bàbá wọn ń ṣe ọlọ́dẹ ládùúgbò yẹn bàbá wọn ò nílé àwọn àmọ́ àrí píkṣọ̀ ìyá wọn àmọ́ ibi tí ìyá wọn wà ìkẹta àwọn ọmọ yẹn ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọlọ́kà ẹ wo bọ́n ṣe kéré tó bàbá wọn ò nílé á wá gbé àwọn ọmọ yẹn wá sí ibẹ̀ yẹn tó bá ti wá fẹ́ ṣọdẹ àdúgbò yẹn àwọn ọmọ yẹn máa sùn sórí támákì níbi tí wọ́n ti bá wọn yẹn àwọn ọmọ kéékèèké anything ló lè ṣẹlẹ̀ sí wọn kidnapper wọ́n lè rape wọn wọ́n lè wá fi ìbọn họ́dà wọn kúrò bẹ́ẹ̀ yẹn kán kó wọn lọ nǹkan kan bọ̀ bàbá wọn lòun ò lè fi wọ́n lẹ̀ ní àtúndí pé kò sí ilé tó fẹ́ kó wọn sí àwa kó wọn wá síbẹ̀ yẹn àwa sùn ẹ jọ kí ni àwọn ọmọ kí ni benefit tí àwọn ọmọ èèyàn táwọn ọmọ ń benefit ní Nàìjíríà as a Nigerian kí ni benefit tí an ordinary person ń jẹ as a Nigerian ní inú ìlú yẹn àwọn kan máa kó owó wọ́n máa kọ́ ilé gọbọi in tune of trillions àwọn tí wọ́n dẹ̀ jẹ́ olùjẹ kan ní access sí resources yẹn wọ́n dẹ̀ máa jẹ ìyà àwọn ọmọ kéékèèké nílùú yìí o ò ní láti ní ìwé ìlú sí ẹ wọ́n á sì gbọ́ tí ẹ tó bá jẹ́ ọmọdé bó bá mọ́ ọmọ wá sọ́dún dé ní time school bí tó bá ti rí pé wọ́n rí níta ó ń pẹ́ wàá rẹ́ni tó máa challenge ẹ ó lè wọ school títí dìgbà tẹ́ máa fi padà lọ sílé tó dẹ̀ ní san kọ́bọ̀ tune of university tó bá níwèé nílùú yìí ìwọ as parent ló máa decide bóyá ló máa mọ̀ bóyá o fẹ́ sanwó school fọmọ ẹ àbí ọmọ ẹ fẹ́ gba loan tọmọ bá dẹ̀ gba loan ohun tí tó bá rí iṣẹ́
tó make sense láti máa san lóun yẹn padà ló máa yọ nínú owó ẹ̀ tí ò bá tí ì rí iṣẹ́ tó fi pé bóyá ó lè máa ti máa san lóun yẹn padà wọn ò ní yọ owó yẹn nínú owó ẹ̀ ohun tí tó bá ríṣẹ́ títí kan tó yọ owó yẹn apart from loan tó máa fún wọn wá fún wọn ní loan tó máa ná fúnra wọn maintenance loan wọn á tún fún wọn ní grant yẹn wọn kì í gbà padà kí ló dé kí ni benefit tí àwọn ọmọ ìlú yẹn àwọn Nigerians kí ni benefit tó ń jèrè àwọn politician yìí àwọn tó ní owó ló ní owó kí ló dé tí ìyà ń jẹ àwọn ọmọ ará ìlú báyìí ìbẹ́ta àwọn ọmọ kéékèèké bàbá wọn máa kó wọn and àwọn èèyàn náà ẹ̀ tún ẹ̀ para yín mo bẹ́ẹ̀ ṣe ẹ̀ para yín tẹ bá rí àwọn nǹkan báyìí tó yẹ kẹ́ ẹ pariwo wá síta kíjọba rí in tó máa ń wà lọ́kàn yín ni láti gbé àkáǹtì síta káwọn èèyàn dáwó láti fi make owó ẹ máa fi predicament àwọn ẹlòmíì ẹ máa fi make owó in tó yẹ kí ẹ fi pariwo kí ojú táyé gbogbo ayé bá yín dá sí ní inú ìlú yìí wọ́n pe àwọn kan tó bá mọ bó ṣe lè access àwọn facilities gan nínú ìlú yìí gan o lè má mọ̀ pé wọ́n exist wọ́n pe àwọn kan ní street link àwọn yẹn tó bá tírú èmi bá make referral àbò make referral jáde láti ọwọ́ bóyá tó jẹ́ tó mọ̀ pé bóyá ó ní background irú tèmi ọ kíní tó make referral fún wọn fún ènìyàn bóyá tó bá ń sun títì nǹkan kan tó bá ti refer pé nǹkan tó máa ní láti fún wọn ni pé ibi tí onítọ̀hún sùn wá describe tó ń sùn kankan tó bá ti send referral wọn yẹn wọlé àwọn tíìmù yẹn ló máa lọ wá onítọ̀hún ní títì ibi tó ń sùn tí wọn bá get ẹ wọn á tún padà wá bá ẹ pé eré ààbò wọn á ní kó describe wọn máa lọ wá wọn á pick ẹ up shelter wà ń bí hostel wà ń bí tó ń tiẹ̀ ṣe máa kó àwọn èèyàn sí wọn á dẹ̀ máa fún wọn lóúnjẹ ọmọ kékeré àwọn ọmọ kéékèèké yìí bẹ́ta ni wọ́n bàbá wọn lọ ṣiṣẹ́ ọlọ́dẹ ó wá ń kó wọn sórí tarmac nítorí yẹ kẹ́ ẹ pariwo kíjọba dá sí ẹ gbé àkáǹtì síta kan fi owó sí ẹ fẹ́ máa make owó láti orí ìjọba délẹ̀ gbogbo yín lẹ ní problem ẹ fẹ́ fi predicament àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ pariwo ẹ fẹ́ fi make owó àti make owó ó jọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú ju àti ranra yín lọ́wọ́ lọ àwọn ọmọ kéékèèké nígbà táwọn àwọn ọmọ kéékèèké ò benefit arúgbó ò benefit nínú ìlú ẹ wá ní kí ìlú tòrò kó lè tòrò ìlú yẹn ò lè tòrò àfi tí ẹ̀yin olórí bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe àwọn tó ní ẹ̀tọ́ sí resources àwọn tó ní ẹ̀tọ́ sí nǹkan tó wà nílẹ̀ yẹn àfi tẹ́ ẹ bá ṣe fún wọn tẹ́ ẹ bá ṣe fún ẹ máa tinú ogun gbọ́ sínú ogun ní ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kó lè tòrò àwọn ò lè máa wà ń bí báyìí ká máa rírun nǹkan báyìí àwọn ọmọ yóò bẹ̀bẹ̀ wáyé àwọn ọmọ yóò ṣe ayé wa ṣé ká sọ pé wọ́n ṣe ayé wa nítorí pé wọ́n wá sí Nàìjíríà ni ṣé ká sọ pé torí pé wọ́n ti wá sí Nàìjíríà báyìí ọ̀tá wọn ti ṣe orí burúkú ni ẹ rí ẹlòmíì a máa gbé nínú yàrá kan nílùú yìí ó máa ní ìwé a máa gbé nínú yàrá kan bá sọ fún yín pé òun ò lọ lé nítorí pé apart from money the comfort tó yàn get the security the wípé ó tiẹ̀ the help tó máa get nínú ìlú yìí kò sí across board kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹ tó máa sọ pé àfi tó o bá mọ right channel to press kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ síyàn nínú ìlú yìí tó ò ní get help àfi tó o bá mọ ẹni tó máa refer àbí tó o bá mọ right channel láti press kò sí tó bá jẹ́ pé irú ìlú iná ti rú àwọn ọmọdé àwọn ọmọ yìí ò ní sun títì mọ́ láti alẹ́ yìí lọ àti bàbá wọn wàláì wọn ò ní sun títì kírú èmi máa kọjá lọ kí wá pàdé irú àwọn ọmọdé ní street pẹ̀lú bàbá wọn ẹ gbàgbé ẹ̀ ó kéré jù àti ẹ̀ sì sun hostel àbí kó sun shelter ó kéré jù ni nínú ìlú yìí pẹ̀lú bí wọ́n ṣe bí mi sínú ìlú yìí o ní nǹkan tí Ọlọ́run ti jẹ́ kémi mọ̀ tí mo dẹ̀ rí tí mo mọ̀ nílùú yìí ẹ gbàgbé ẹ̀ á sun shelter àbí kó sun hotel ó kéré jù pẹ̀lú àwọn ọmọ yìí kódà kan má níwèé tí ó ti involve àwọn ọmọ kéékèèké wọ́n á sì rí àánú gbà kí ló dé arúgbó wọn ò rà àánú gbà ọmọdé wọn ò rà àánú gbà ẹ wá ní kí kọ́ má máa ẹ wá ní kí inú yín dùn inú yín ẹ wò ó ẹ̀yin ìjọba ẹ ní láti wá nǹkan ṣe sọ̀rọ̀ Nàìjíríà ní tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọdé àwọn ọmọ yìí àwọn ọmọ yìí tẹ́ ń pè ní future yín irọ́ ni the leaders of tomorrow báwo náà ẹ wo bí táwọn ọmọ yìí ń sùn anything ló lè ṣẹlẹ̀ sí wọn mo cut show yẹn ni bàbá yẹn kọ́kọ́ ti wèrè bọ́ ó ta gidi bọ̀ ìgbà táwọn yẹn náà gbà fún ló wá open up pé òun ò nílé
òun ti rẹ́ǹtì lérí ṣùgbọ́n òun ò nílé òun máa kó àwọn ọmọ yẹn wá nínú òtútù á kó àwọn ọmọ yẹn wá ṣe ọlọ́dẹ àwọn ọmọ yẹn á sùn sórí támàk nínú ẹ̀fọn òun á lọ ṣe ọlọ́dẹ lọ á wá máa wọ àwọn ọmọ yẹn lọ́ọ̀kan wọ́n ní ìbẹ́ta ni wọ́n ìkẹta wà lọ́dọ̀ Ọ̀yọ́ lọ́kà àwọn ọmọ tó yẹ kó wà ní skul àbí kó wà ní bọ́dẹ̀ ẹ wá ní pé àwọn ọmọ mẹ̀kúnnù kí wọ́n dìde ẹ wá ní ẹ̀yin ìjọba ẹ wá ní pé ẹ máa rí rọrùn ẹ wá ní pé inú yín máa dùn ẹ wá ní pé nǹkan ìlú ò ní túká mọ́ yín lórí pẹ̀lú nǹkan tẹ́ ń fi àwọn èwe ọ̀run ṣe táwọn ọmọ tiyín dẹ̀ kẹ̀rẹ̀ Ọlọ́run máa ṣèdájọ́ fún yín Ọlọ́run bá máa ṣèdájọ́ fún yín nítorí pé àwa ń rí gbogbo nǹkan tẹ́ ṣe ń display wealth tó belong to gbogbo àwọn èèyàn nílùú a rí nǹkan tẹ́ ń ṣe a rí àwọn ìgbé tí àwọn ọmọ yín ń gbé àwọn ọmọ yín wà ní school ní abroad àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n ń sun orí tarmac wọ́n ń struggle láti jẹun wọ́n ń struggle láti lọ sí school ẹ wá ní kẹ́ ẹ jèrè ọmọ ẹ wá ní kọ́kàn yín balẹ̀ ẹ wá ní ẹ̀yin fi rédèrèdè gbẹ̀yìn ilé ayé yẹn láwọn ọmọ yín ò ní ya wèrè àwọn ọmọ yín máa ya wèrè ni ẹ wá láwọn ọmọ yín ò ní ya wèrè àwọn ọmọ yín láti ya wèrè torí kà níyín àwọn ọmọ yín láti ya wèrè ìkà níyín ẹ wo àwọn ọmọ mẹ̀kúnnù sórí tarmac àwọn ọmọ mẹ̀kúnnù ló mú kú mu àwọn ọmọ mẹ̀kúnnù ló ń ṣe yahoo àwọn ọmọ tíyín ẹ send wọn fún resources tó belongs to everybody ẹ fi rán àwọn ọmọ yín máa ya wèrè kẹ́yìn ayé ni èyí tí ò bá tí ì ya wèrè nínú àwọn ọmọ yóò máa padà ya wèrè ẹ̀yin ìkà burúkú